Àṣírí tó tú báyìí ni wípé àwọn alágbára ilẹ̀ Haúsá àti àwọn alágbára Fúlàní kan pẹ̀lú àwọn alágbára Nàìjíríà kan lápá gúúsù wọ́n fẹ́ kí igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar wọ́n fẹ́ kí bàbá náà kó di ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún tó ń bọ̀ o. Bí Atiku Abubakar bó bá sì di ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nǹkan tí wọ́n fẹ́ kí bàbá náà ṣe ó ní láti yí òfin orílẹ̀-èdè Nàìjíríà padà tó sì jẹ́ pé sáà ọdún kan péré ni Àtíkù yóò lò, ṣùgbọ́n sáà ọdún kan yìí ó máa fẹ́ ní bá nínú nítorí pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé sáà ọdún 6 ni Àtíkù yóò lò dípò sáà ọdún 4 tí gbogbo àwọn olóṣèlú tí wọ́n máa ń lò lásìkò tí wọ́n bá wà ní orí àlééfà. Ẹ rántí wípé láti ọdún 2007 ní Alhaji Atiku Abubakar ìlú tí ń díje du ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bó bá sì dọdún 2027 bó bá tó fi díje du ipò ní ọdún tó ń bọ̀, yóò jẹ́ ìgbà karùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí Atiku Abubakar tí ó ti díje du ipò ààrẹ. Kódà láti ìdìbò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó lọ sẹ́yìn ní Atiku Abubakar ló ti ń díje nítorí pé òun ni olùdíje ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019. Òun náà tún ni ó gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú PDP lásìkò ètò ìdìbò ọdún 2023 tó sì tún ti gba tíkẹ́ẹ̀tì ìdìbò ààrẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC fún ètò ìdìbò ọdún tó ń bọ̀. Ṣáò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fi gbogbo ẹnu sọ fún yín báyìí o pé àwọn alágbára Haúsá àti Fúlàní kan wọ́n ti ń ṣiṣẹ́ fún Àtíkù lábẹ́lẹ̀ láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìbò ọ̀dọ̀ àwọn Haúsá àti Fúlàní yàtọ̀ sí àárín gbùngbùn ilẹ̀ Haúsá ìyún North Central táwọn ìpínlẹ̀ bíi Kogi, Kwara, Benue àti Niger tí wọ́n wà yàtọ̀ sí àwọn wọ̀nyí. Àgbọ̀ pé Àtíkù ní gbogbo wọn fẹ́ kó ìbò wọn fún jù tí wọ́n sì fẹ́ sọ di ààrẹ. Ṣùgbọ́n bí Alhaji Atiku Abubakar bí ó bá wá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọdún kan tó ń ṣèlérí náà ni ó lò, ìyún sáà kan tó ṣèlérí náà ni ó lò, ṣùgbọ́n sáà náà ò ní jẹ́ ọdún 4. Ẹ rántí pé gbogbo àwọn ààrẹ àbí gómìnà sáà ọdún 4 ni wọ́n máa ń lò. Ẹni tó bá lè ṣe sáà méjì, sáà ọdún 4 méjì tí ó jẹ́ ọdún 8 ni wọn yóò lò. Ṣùgbọ́n Alhaji Atiku Abubakar yóò yí òfin náà padà ní ọdún tó ń bọ̀. Èèyàn pé òfin sáà 4 wọn ni Alhaji Atiku Abubakar yóò yí sí ọdún 6, èyí tó túmọ̀ sí wípé gbogbo àwọn ààrẹ àti gómìnà wọn lè ṣe sáà ọdún 2 mọ́ o. Sáà kọ̀ọ̀kan ni wọn yóò máa lò, ṣùgbọ́n kò ní jẹ́ ọdún 4 mọ́, sáà ọdún 6 ni. Èyí tó túmọ̀ sí wípé bí Atiku Abubakar bó bá fi di ààrẹ lọ́dún 2027, ọdún 2033 ni ó gbéjọba sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn gómìnà àwọn náà ní lè ṣe ju sáà kan ọlọ́dún 6, wọn ní lè ṣe jù bẹ́ẹ̀.